Mo kí wa kú ọjọ́ ìsinmi. Mo gbàdúrà pé ní orúkọ Jésù Ọlọ́run á fún wa ní ìsinmi ayọ̀. Kí a tó lọ sínú ìwàásù lónìí, ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run ìgbàlà wa, ọba àwọn ọba, a gbé orúkọ yín ga. Àyìn lógo torí pé Ọlọ́run tó wà láàyè ní. Adúpẹ́ torí fún àǹfààní tẹ́ fún wa láti jẹ́ ọ̀kan nínú àwọn ọkàn alààyè lónìí. A gbé orúkọ yín ga torí pé láti ìjẹjọ tí Ọlọ́run bá ti wà pẹ̀lú wa, tá ti gbọ́ ọ̀rọ̀ yín, tá ti jọ́sìn fún yín, tó fi di àsìkò yìí, ẹ jẹ́ kí búburú kan ṣubú lù wá, ẹ sì jẹ́ kí àrùnkárùn súnmọ́ ilé wa. Mo rọ̀ fẹ́ ta ní lónìí ní orúkọ Jésù. Olúwa ẹ gba ọpẹ́ wa. Bá a ṣe lọ nínú ọ̀rọ̀ yín, Ọlọ́run tó ní ọ̀rọ̀, Olúwa ẹ bá wa sọ̀rọ̀. Agbára ọ̀rọ̀ yín kó sọ̀kalẹ̀ sínú ayé wa. Nínú ọ̀rọ̀ yín lónìí, Olúwa ẹ bá wa pàdé. Èmi tí mo fẹ́ sọ̀rọ̀ náà, Ọlọ́run ìgbà lórúkọ Jésù, Olúwa ẹ lò mí fún ọ̀rọ̀ yín. Kọ́rọ̀ yín ó mú ìṣẹ́gun, kó sì mú ìgbàlà wọnú ayé wa. Adúpẹ́ torí pé ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ká tó lọ sínú ohun tọ́lọ́run fẹ́ bá wa sọ lónìí, mo fẹ́ kí a rántí àwọn nǹkan kọ̀ọ̀kan tí a sọ ní ìjẹjọ, nítorí pé kókó ta sọ lórí ẹ̀ níjẹjọ, òun gan la sì máa tẹ̀síwájú lónìí, ṣùgbọ́n ìyàtọ̀ díẹ̀ kékeré òun ni ó wà ní orí wọn. Tẹ́ bá rántí pé ní ìjẹjọ a sọ lórí kókó ọ̀rọ̀ kan tó sọ wípé ọjọ́ ìṣirò. Mo sì jẹ́ kí a mọ̀ díẹ̀ nípa ohun tí ọjọ́ ìṣirò jẹ́. Àwọn kókó mẹ́ta kan wà tí a gbọ́dọ̀ kíyèsí fún ọjọ́ ìṣirò. Ìkan àkọ́kọ́ tí mo sọ níjẹjọ, tẹ́ bá rántí, òun ni wípé ní ọjọ́ ìṣirò kò sí ẹnikẹ́ni tí ó wà tí ò ní ṣe ìṣirò nǹkan kan fún Ọlọ́run. Léyìí tó fi hàn wípé kò sí ẹni tí Ọlọ́run ò fún ní nǹkan láti ṣe ìṣirò lórí ẹ̀. Ó wà nínú ibi tá a kà. Mo ní lẹ́ẹ̀kejì, ní kókó kejì ni pé gbogbo wa gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo nǹkan tí Ọlọ́run tí a ní, Ọlọ́run ló fún wa. Tó bá wá rí bẹ́ẹ̀ pé Ọlọ́run ló fún wa ní gbogbo nǹkan tá a ní, ó ti hàn dájú wípé a ó ṣe ìṣirò fún ẹni tó fún wa lọ́jọ́ kan. Mo sì fi hàn wá nínú kókó kẹta wípé ẹnì kọ̀ọ̀kan ni ó dúró níwájú ìtẹ́ ìṣirò. Ẹnì kọ̀ọ̀kan ni, ẹnikẹ́ni ò lè bá, ẹ̀gbọ́n ò lè bá àbúrò ṣe, bàbá ò sì lè bá ọmọ rẹ̀ ṣe ìṣirò. Gbogbo wa la ó dúró ní ọ̀kọ̀ọ̀kan láti ṣe ìṣirò. Ìṣirò yìí
kókó kẹrin tí mo jẹ́ ká mọ̀ níjẹjọ ni pé ìṣirò dá lórí àwọn tálẹ́ǹtì tí Ọlọ́run fún wa àti gbogbo nǹkan tó kù. Ṣé mọ̀ pé ìgbà tí mo ń sọ ìtumọ̀ tálẹ́ǹtì fún wa, mo sọ fún wa pé tálẹ́ǹtì ju ẹ̀bùn lọ, torí ọ̀pọ̀lọpọ̀ máa rò pé ẹ̀bùn àmútọ̀run wá òun ló ń jẹ́ tálẹ́ǹtì. Ṣùgbọ́n nígbà tí a yan ọ̀nà rẹ̀ ní ìjẹjọ, mo jẹ́ ká mọ̀ wípé gbogbo nǹkan tí Ọlọ́run fún wa ẹ̀bùn náà wà nínú wọn, ṣùgbọ́n àwọn gbogbo nǹkan tó kù tọ́lọ́run fún wa tálẹ́ǹtì ni. So mo jẹ́ ká mọ̀ wípé ní ọjọ́ ìṣirò gbogbo wa pátápátá la ó dúró láti sọ nípa gbogbo nǹkan wọn ni tí Ọlọ́run ti fún wa. Ẹ jẹ́ ká lọ sínú orí ọ̀rọ̀ wa lónìí. Orí ọ̀rọ̀ wa lónìí ni ọjọ́ ìdájọ́. Ọjọ́ ìdájọ́. Màá kà fún wa nínú ìwé tí a kà níjẹjọ, Mátíù kan náà, orí 25. Màá kà láti ẹsẹ̀ 19 dé ẹsẹ̀ 30. Mátíù orí 25, a lè pè lórí 25, ẹsẹ̀ 19 dé ẹsẹ̀ 30. Matthew 25:19-30. Ó kà báyìí pé lẹ́yìn ọjọ́ pípẹ́ olúwa àwọn ọmọ ọ̀dọ̀ dé láti àjò rẹ̀. Ó pè wọ́n jọ láti bá wọn ṣírò owó rẹ̀. Ọ̀kan tí ó gba tálẹ́ǹtì 5, ó mú tálẹ́ǹtì 5 mìíràn padà wá. Ó wí pé, olúwa, ìwọ ti fi tálẹ́ǹtì 5 fún mi, mo sì ti jèrè 5 mìíràn pẹ̀lú. Olúwa rẹ̀ sì wí fún pé, o ṣeun ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olótìtọ́. Ìwọ ṣe òtítọ́ nínú ohun díẹ̀, èmi yóò sì fi ọ́ ṣe olórí ohun púpọ̀. Bọ́ sínú ayọ̀ olúwa rẹ. Èyí tí ó gba tálẹ́ǹtì 5 wí pé, olúwa, ìwọ fún mi ní tálẹ́ǹtì. Èyí tí ó gba tálẹ́ǹtì 2 wí pé, olúwa, ìwọ fún mi ní tálẹ́ǹtì 2 láti lò, èmi sì ti jèrè tálẹ́ǹtì 2 mìíràn. Olúwa rẹ̀ sì wí fún pé, o ṣeun ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olótìtọ́. Ìwọ ti jẹ́ olótìtọ́ nínú ohun díẹ̀, èmi yóò sì fi ọ́ ṣe olórí ohun púpọ̀. Ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ. Níkẹyìn, ọkùnrin tí a fún ní tálẹ́ǹtì kan wá, ó wí pé, olúwa, mo mọ̀ pé òróǹro ènìyàn ni ìwọ ṣe, tí ń kórè níbi tí ìwọ kò gbìn sí, ìwọ ń kójọ níbi tí ìwọ kò fún ká sí. Èmi bẹ̀rù, mo sì lọ pa tálẹ́ǹtì rẹ mọ́ sínú ilẹ̀. Wò ó, ìkan rẹ nìyí. Ṣùgbọ́n olúwa rẹ̀ dáhùn wípé, ìwọ ọmọ ọ̀dọ̀ búburú, ìwọ mọ̀ wípé èmi ń kórè níbi tí èmi kò fúrúgbìn sí, èmi sì ń kójọ níbi tí èmi kò fọ́n ká sí. Nígbà náà ìwọ ìbá kúkú fi owó mi sí ilé ìfowópamọ́, tí èmi bá dé, èmi ìbá lè gba owó mi pẹ̀lú èrè. Ó pàṣẹ kí a gba tálẹ́ǹtì náà lọ́wọ́ rẹ̀, kí a sì fún ọkùnrin tí ó ní tálẹ́ǹtì 10. Nítorí ẹni tí ó bá ní ni a ó fún sí, yóò sì tún ní sí lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n láti ọwọ́ ẹni tí kò ní ni a ó ti gba èyí tí ó ní. Nítorí ìdí èyí, gbé aláìlérè ọmọ ọ̀dọ̀ jù sínú òkùnkùn lóde. Ibẹ̀ ni ẹkún òun ìpayín keke wà. Ní orúkọ Jésù, mo gbà á ládùúrà, ìrìn àjò wa nínú ayé kò ní parí sínú òkùnkùn níbi tí ẹkún òun ìpayín keke wà. Ọjọ́ ìṣirò àti ọjọ́ ìdájọ́ ó jẹ́ àwọn ọjọ́ méjì tí wọ́n fẹ̀gbẹ́ kóra wọn. Ọ̀kan síwájú èkejì. Ṣùgbọ́n tí ọjọ́ ìṣirò bá fi lè dé, ọjọ́ ìdájọ́ ló kù lẹ́yìn rẹ̀. Ìgbà tá sọ pé ọjọ́ ìṣirò ní ọjọ́ tí a ó dúró níwájú ẹni tó kó nǹkan fún wa
láti ṣàlàyé àbájáde tàbí àṣeyọrí gbogbo ohun tó kó fún wa. Ọjọ́ ìdájọ́ ẹ̀wẹ̀ wá jẹ́ ọjọ́ tí onídàájọ́ yóò pàṣẹ ìkẹyìn sórí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ìṣirò tí a bá ṣe fún. Àwọn ìṣirò gbogbo tálẹ́ǹtì àti gbogbo nǹkan tá a gbélé ayé ṣe. Ọjọ́ ìdájọ́ jẹ́ ọjọ́ tí ẹni tó kó ohun tá a ṣírò fún, ẹni tó kó lé wa lọ́wọ́ yóò pàṣẹ ìkẹyìn. Lẹ́yìn ọjọ́ ìdájọ́ kò sí nǹkan kan mọ́. Àṣẹ tí onídàájọ́ bá ti pa kò sí nǹkan kan mọ́ lẹ́yìn rẹ̀. Ọjọ́ ìṣirò àti ọjọ́ ìdájọ́ sì rèé, onígbàgbọ́ tó bá ní làákàyè ó gbọ́dọ̀ múra sílẹ̀ fún wọn, torí wọn kì í ṣe ọjọ́ lásán. Ọjọ́ ìdájọ́ a pè ní ọjọ́ ẹ̀rù. Kí ló fà tó fi jẹ́ ọjọ́ ẹ̀rù? Òun ni pé ohun tí o bá gbà ni wàá kó. Lẹ́yìn ọjọ́ ìdájọ́ kò sí àtúnṣe fẹ́nikẹ́ni mọ́. Àtúnṣe ò sí, àtúnṣe sì wà báyìí ní ọjọ́ ìdájọ́, tàbí ká sọ pé lẹ́yìn ìṣirò kò bá ṣàtúnṣe mọ́. Ó tún jẹ́ ọjọ́ ìyà, tún jẹ́ ọjọ́ àbámọ̀ tàbí ọjọ́ ìbànújẹ́ fún àwọn kan, bí ó ṣe jẹ́ ọjọ́ ayọ̀ fún àwọn mìíràn. Òun mo sọ wípé kókó méjì tàbí ìgbẹ̀yìn ìdájọ́, ohun méjì tí ó ṣẹlẹ̀ ní ẹ̀yìn ìdájọ́, ìkan méjì péré ló máa ṣẹlẹ̀ lẹ́yìn ìdájọ́. Mo fẹ́ ká fi sọ́kàn. Ohun àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ òun ni ayọ̀. Ayọ̀ ó jẹ́ ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn kan. Ṣé rí àwọn kan méjì tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìdájọ́ yìí, kò ṣe wípé ìkan méjèèjì yóò ṣẹlẹ̀ sí ẹnìkan náà papọ̀. Ìkan yọ̀kan ó ṣẹlẹ̀ sẹ́nìkan ni, ìkan kejì máa ṣẹlẹ̀ sẹ́nìkejì. Ìkan àkọ́kọ́ òun ni ayọ̀. Ayọ̀ ó ṣẹlẹ̀ fún àwọn kan ní ọjọ́ ìdájọ́. Òun la sì ti rí kà nínú ẹsẹ̀ kínní àmì ẹsẹ̀ kọkànléní-ogún sí ẹsẹ̀ kẹtàléní-ogún. Àwọn méjì nínú àwọn mẹ́ta tí a kó ìkan lé lọ́wọ́ tí wọ́n ti ṣe ìṣirò iṣẹ́ wọn. Ẹnìkan gba tálẹ́ǹtì 5, ẹnìkan gba 2. Gbólóhùn kan náà ni onídàájọ́ sọ fún àwọn méjèèjì. Ó yìn wọ́n láwo. Ó pè wọ́n ní ọmọ ọ̀dọ̀ rere. Ó sì tún pè wọ́n ní olótìítọ́, nítorí pé wọ́n lo tálẹ́ǹtì tí Ọlọ́run fún wọn, wọ́n lò dáadáa. Wọ́n sì tún fi jèrè fún Ọlọ́run. Wọ́n sì tún kó gbogbo èrè tí wọ́n jẹ, wọ́n kó wá síwájú Ọlọ́run. Àwọn wọn yóò dàbí Ananias àti Sàfírà nígbàtí nínú ohun tó Ọlọ́run pèsè fún wọn tí wọ́n tà, wọ́n sì yẹ àdéhùn. Ohun tó fi yẹ àdéhùn ni pé nígbàtí wọ́n kó owó wá, ọ̀tọ̀ níye tí wọ́n ta ohun ìní wọn, ọ̀tọ̀ níye tí wọ́n kó kalẹ̀. Àwọn onítálẹ́ǹtì 5 àti 2 yà àwọn ò ṣe bẹ́ẹ̀. Pẹ̀lú ìgboyà náà tó sọ wípé tálẹ́ǹtì 5 ló fún mi, olúwa mi, mo ti fi jẹ èrè 5 sí. Olúwa wọn sì mọ̀ dájúdájú wípé èrè 5 ni wọ́n jẹ tòótọ́. Èkejì náà sọ wípé tálẹ́ǹtì 2 ló fún mi, olúwa mi, mo jèrè 2 sí. Olúwa wọn pè wọ́n ní olótìítọ́. Ihun tó gbẹ̀yìn nínú ọ̀rọ̀ onídàájọ́ ni pé ẹ bọ́ sínú ayọ̀. Ayọ̀ olúwa, ẹ bọ́ sínú ayọ̀. Lẹ́yìn ìṣirò wọn, ìdájọ́ wọn ni ayọ̀. Lẹ́yìn ìṣirò wọn, ìdájọ́ wọn ni ayọ̀. Ṣùgbọ́n nìkan nínú wọn, lẹ́yìn ìṣirò títí ẹ̀, ìbànújẹ́ òun ni ìdájọ́ rẹ̀. Ìbànújẹ́ tí a tún lè pè ní ẹkún òun ìpayín keke nínú ẹsẹ̀ 30. Ó ní nítorí ìdí èyí, gbé aláìlérè ọmọ ọ̀dọ̀, torí kò lérè kankan fún Ọlọ́run, kò sí èrè tọ́lọ́run jẹ lára rẹ̀. Kò sí èrè tí onídàájọ́ jẹ lára ọ̀gá rẹ̀ tó fún ní tálẹ́ǹtì, kò sí èrè tí ó jẹ ní ara rẹ̀. Ẹ mọ̀ bí ó ṣe rí nígbàtí kéèyàn tiẹ̀ kó fi owó rẹ̀ tọ́ ọmọ níwèé, kí ọmọ sì ṣe dáadáa, lẹ́yìn rẹ̀ kó lówó, kó ní gbogbo nǹkan, ṣùgbọ́n kí bàbá rẹ̀ ó má jèrè lára rẹ̀ rárá.
ẹ mọ̀ bí inú bàbá ó ṣe dùn tó àbí bí bàbá ó ṣe bàjẹ́ sí, tàbí kí bàbá ó tẹ̀ náwó lórí ọmọ rẹ̀ kí ọmọ náà tẹ̀ má wúlò rárá. Bẹ́ẹ̀ gan ni aláìlérè ọmọ ọ̀dọ̀ yìí. Mọ̀ pé nínú ìlú tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni a máa bá pàdé níta tó jẹ́ wípé ẹ fún ní pọ́n kan, ẹjọ́ ṣe ní pọ́n méjì lọ́wọ́, tàbí owó ṣe ní owó wẹ́rẹ́, ẹjọ́ fún mi ní kankan. Ìgbà tẹ bá wádìí wọn, àwọn ọmọ onílé ọlọ́nà òun ni wọ́n níbi tí wọ́n ti wá. Kò sérè kankan táwọn òbí wọn lè jẹ lórí wọn, nítorí wípé gbogbo ohun tí àwọn òbí wọn ti ṣe lé wọn lórí wọ́n ti bà á jẹ́. Bẹ́ẹ̀ ni onítálẹ́ǹtì kan yìí rí. Olúwa rẹ̀ ní nítorí ìdí èyí ẹ gbé aláìlérè ọmọ ọ̀dọ̀ jù sínú òkùnkùn lóde, níbẹ̀ ni ẹkún ohun ìpayín kéké wà. Ṣé rí ìgbẹ̀yìn méjì tó wà fún ọjọ́ ìdájọ́ tá pè ní ayọ̀ àti ìbànújẹ́ fún àwọn mìíràn, òun ni yóò fi ilé ayérayé tí wọ́n máa gbé hàn. Ibi tí ìgbẹ̀yìn ìdájọ́ wọn jẹ́, òun ló máa fi ilé ayérayé ibi tí wọ́n máa gbé, òun ló máa jẹ́. Ilé ayérayé méjì ni ọ̀kọ̀ọ̀kan wọ́n sì máa lọ. Ilé ayérayé èyí tó bá tọ́ sí ìdájọ́ wọn ni wọ́n máa lọ. Ilé ayérayé méjì ní Bíbélì jẹ́ ká mọ̀ nínú Bíbélì. Àkọ́kọ́ ó wà nínú Jòhánù orí 14 ẹsẹ̀ 3. A pè ilé ayérayé ní pé a pè ní inú ògo ní ọ̀dọ̀ Jésù Kristi. Inú ògo ní ọ̀dọ̀ Jésù Kristi. Mo ti sọ nínú wàásù mi kan rí wípé àti abọ̀rìṣà àti ọmọlẹ́yìn Jésù àti mùsùlùmí àti àwọn tí ò lẹ́sìn rárá, gbogbo wọn ló ní ó sọ láì ṣiyèméjì wípé Jésù Kristi ń bẹ nínú ògo. Kò sẹ́ni tó máa sọ pé Jésù Kristi wà nínú náà, gbogbo èèyàn ló máa sọ wípé Jésù Kristi wà nínú ògo. Àtàwọn tí ò gbàgbọ́, àwọn náà ti gbọ́rọ̀, wọ́n ti kà nípa Jésù, ọ̀pọ̀lọpọ̀ kà nípa Jésù, lóòótọ́ wọn ò gbàgbọ́, ṣùgbọ́n wọ́n mọ̀ wípé inú ògo ni Jésù wà lọ́run. Nínú Jọ́ọ̀nù orí 14 ẹsẹ̀ 3, Jésù sọ̀rọ̀ báyìí ó ní, bí mo bá sì lọ láti pèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá, èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi, pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀. Ibi ògo kan, ilé ayérayé kan fún àwọn kan ibi tí wọ́n máa lọ lẹ́yìn ìdájọ́ lélẹ́yìí. Àwọn tó dàbí ọmọ ọ̀dọ̀ àkọ́kọ́ àti èkejì tí wọ́n jẹ́ olóòótọ́, tí wọ́n sì jèrè fún olúwa wọn. Ibi ìkejì òun la mọ̀ sí ọ̀run àpáàdì lọ́dọ̀ Sátánì. Ọ̀run àpáàdì lọ́dọ̀ Sátánì. Gbogbo èèyàn ló mọ̀ wípé Ọlọ́run ó dá ibi ògo lọ́run, ibì kan sì wà tó jẹ́ wípé Sátánì ó wà níbẹ̀ lọ́run. Kò sí Yorùbá mi ta lè lò fún ju ọ̀run àpáàdì tàbí inú iná lọ. Gbogbo alámọ̀ṣẹ́ ọwọ́ Sátánì, Bíbélì náà sì fìdí rẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n ní ọ̀run àpáàdì yìí, ibi tí Sátánì wà yìí, ẹgẹ́ mọ̀ pé Sátánì àti àwọn áńgẹ́lì rẹ̀ nìkan l'Ọlọ́run dá fún, kò ń ṣe èèyàn. Ṣùgbọ́n àwọn kan fi ọwọ́ ara wọn, wọ́n fi ìwà ara wọn fa ara wọn lọ sí ọ̀run àpáàdì yìí. Inú Mátíù orí kẹẹ̀dọ́gbọ̀n ẹsẹ̀ 39 taka, Mátíù 25:41. Ó nígbà náà yóò sì sọ fún àwọn tí ó wà, àwọn tí ọwọ́ òsì pé, ẹ kúrò lọ́dọ̀ mi, ẹ̀yin ẹni ègún, nítorí nínú iná àìnípẹ̀kun tí a ti tọ́jú fún èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀. Inú iná ibẹ̀ ni ìgbẹ̀yìn wọn máa wà. Èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀ l'Ọlọ́run sì tọ́jú iná fún, kò ṣe èèyàn. Ṣùgbọ́n torí pé wọ́n ti sọra wọn di ẹni ègún, aláìlérè ọmọ, wọ́n ti sọra wọn di ẹni ègún aláìlérè, òun ló fà tí wọ́n fi lọ sí
ibi tí ẹni ègún aláìlérè wà, èyí tí ṣe Sátánì àtàwọn áńgẹ́lì rẹ̀, nítorí wọn ò jèrè fún Ọlọ́run ni wọ́n á fi lọ síbẹ̀. Ibi méjì tó wà ní ọ̀run eléyìí. Ní orúkọ Jésù, a ò ní lọ sí inú òkùnkùn biribiri níbi tí ẹkún òun ìpayín keke wà. A ò ní lọ sínú òkùnkùn biribiri níbi tí ẹkún òun ìpayín keke wà. Mo fẹ́ kí a mọ kí ló dé tá fi sọ òkùnkùn inú òkùnkùn biribiri tá fi sọ di ọ̀run àpáàdì. Bíbélì ṣàlàyé rẹ̀ dáadáa níbi kan nínú Mátíù orí 13 ẹsẹ̀ 22 tí mo kà. Ṣé mọ̀ pé inú òkùnkùn biribiri ni Olúwa sọ wípé Olúwa àwọn ọmọ ọ̀dọ̀ sọ wípé kí wọ́n fi ọmọ ọ̀dọ̀ tí ò lérè sí. Ṣùgbọ́n pé gbólóhùn kan lẹ́yìn rẹ̀ wípé níbi tí ẹkún òun ìpayín keke wà, ibo gangan ni ẹkún òun ìpayín keke wà. Bíbélì yànnàná rẹ̀ dáadáa nínú Mátíù orí 13 ẹsẹ̀ 22. Ó ní wọn yóò sì sọ wọ́n sí inú iná ìléru níbi tí ẹkún òun ìpayín keke wà, léyìí tó túmọ̀ sí pé òkùnkùn biribiri tí ọ̀gá àwọn ọmọ ọ̀dọ̀ sọ ń gbà yẹn, iná ìléru ló ń sọ̀rọ̀ ń parì. Torí bí kan náà tí ẹkún òun ìpayín keke wà, òun ní nínú iná ìléru. Lórúkọ Jésù, a ò ní parí ìrìn àjò ayé wa sínú iná ìléru. Tá a bá sọ̀rọ̀ nípa àwọn tó ń lọ sínú ọ̀run àpáàdì, gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ tá ti kọ́ tí wọ́n ti kọ́ wa nígbà tá a kéré, wọ́n máa jẹ́ ká mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ párán, àwọn ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wọn ò fi ọjọ́ kankan kúrò nínú ẹ̀ṣẹ̀, wọn ò ronúpìwàdà tí wọ́n fi kú. Àwọn ní Bíbélì sọ pé wọn ò ní nípa ní ìjọba ọ̀run. Ẹni tí ó bá sì nípin ní ìjọba ọ̀run ó ti fi hàn dájúdájú wípé ọ̀run àpáàdì náà ló ń lọ. Gẹ́gẹ́ bí Málákàì, àpẹẹrẹ àkọ́kọ́ ó wà nínú Málákàì orí 5 ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 21. Ó ní ìjẹ́ àwọn iṣẹ́ tí ara ń fi ara hàn tí í ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà ẹ̀rí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìkórìíra, ìjà, ìlara, ìbínú, ìmọ̀tara ẹni nìkan, ìyapa, ẹ̀kọ́ òdì. Ó ní àrankàn, ìpànìyàn, ìmutípara, ìréde òru àti irú wọn ni. Ó ní àti gbogbo nǹkan tóun ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún wa wípé gbogbo àwọn tó bá ń ṣe irú nǹkan báyẹn wọn ò ní nípin ní ìjọba ọ̀run. Ó sì yé wa nínú àwọn ẹ̀kọ́ tá gbọ́ngbà tá kéré. Ẹ̀kọ́ yẹn náà sì ní gbogbo wa ní ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ dìmú di òní yìí. Gbogbo ẹni tó bá ń ṣe irú nǹkan báyìí, ọ̀run àpáàdì òun ni wọ́n ń lọ. Tàbí nínú Ìfihàn orí 21 ẹsẹ̀ 8, ó ní ṣùgbọ́n àwọn ojo, àwọn aláìgbàgbọ́, àwọn ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún iná tí ń fi súfúlù jó, èyí tí í ṣe ikú kejì. Ṣé mọ̀ wípé àwọn ẹlẹ́ṣẹ̀ la kà sílẹ̀ yìí? Àwọn ẹlẹ́ṣẹ̀ ni ó lọ sínú iná ọ̀run àpáàdì. Àṣé ó jù bẹ́ẹ̀ lọ. Ìgbà tí mo ń ṣàṣàrò lórí ọjọ́ ìdájọ́, pàápàá jùlọ níbi tí a kà yìí, mo fẹ́ lè má fi bẹ́ẹ̀ rí ẹ̀ṣẹ̀ tí ọmọ tí ta fún ní tálẹ́ǹtì tí ó bò mọ́lẹ̀, ó fẹ́ lè má fara hàn bí ẹlẹ́ṣẹ̀ ju wípé ó ya ọ̀lẹ, kò wúlò fún rárá ẹ̀, kò jèrè fún ọ̀gá ẹ̀. Mo fẹ́ ká di kókó kan mú, ká jókòó dáadáa, ká gbọ́ òdodo yìí. Ó ṣeéṣe kéèyàn kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀, kó má ṣe gbogbo nǹkan tá ti kà sílẹ̀, kó sì tún má wọ ìjọba ọ̀run. Ẹ pé kí ni díẹ̀? Bí èèyàn bá lo tálẹ́ǹtì tí Ọlọ́run fún, ó ṣeéṣe kó má wọ ìjọba ọ̀run. Torí ọmọ ọ̀dọ̀ yìí, ohun kan náà tó ṣe ni pé ó bo tálẹ́ǹtì ẹ̀ mọ́lẹ̀. Òun ló fi wà nínú ẹkún, láfi jù sínú òkùnkùn nínú ẹkún òun ìpayín keke. Ọ̀pọ̀lọpọ̀ ala ní tálẹ́ǹtì lónìí àti ẹ̀ gbìyànjú láti lò ó rárá fún Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ sì gba tálẹ́ǹtì ẹ̀ à ń ṣì lò.
Ọlọ́run fún àwọn ẹlòmíì ní ọ̀rọ̀ ní ìdánikẹ́ni lẹ́jọ́, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ lómi ní ẹ̀bùn ọ̀rọ̀. Kàkà kí wọ́n sọ̀rọ̀ fún wọn, kán lè sọ̀rọ̀ kán wọ́n sọ̀rọ̀ tí wọ́n á fi gbé ìjọba ọ̀run ga. Ẹ jẹ́ mọ̀ pé lórí pẹpẹ báyìí náà ni wọ́n á wá tí wọ́n á sọ̀rọ̀ tí wọ́n máa pa àwọn èèyàn lẹ́rìn. Àwọn oníwàásù àgbà wọn láyè, wọ́n máa pè wọ́n ní kọmẹ́díà, ẹ̀rín ni wọ́n á pa àwọn èèyàn lẹ́rìn nínú ìjọ. Mo fẹ́ lè sọ wípé àṣìlò tálẹ́ǹtì ni. Wọ́n lo tálẹ́ǹtì wọn ṣùgbọ́n lọ́nà òdì, àwọn kan sì tún ràn wọ́n láti lò bẹ́ẹ̀ náà. Mi ò dá wọn lẹ́jọ́, bó ṣe yé mi ni mo ṣe sọ yìí. Ẹ̀rín, wọ́n á fi oníwàásù ṣe yẹ̀yẹ́, wọ́n á fi ìjọ Ọlọ́run ṣe yẹ̀yẹ́, wọ́n á fi orúkọ Jésù ṣe yẹ̀yẹ́, wọ́n á fi ìjọba ọ̀run ṣe yẹ̀yẹ́. Àwọn èèyàn ó sì máa rí ẹ̀rín àárín tàkìtì àárín yọmi lójú nínú ìjọ gangan. Ẹ wo bí wọ́n ṣe lo tálẹ́ǹtì wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló ní tálẹ́ǹtì orin, tó pé tálẹ́ǹtì tọ́lọ́run fún wọn kí wọ́n kọ orin. Ọ̀pọ̀ ò tiẹ̀ ló tálẹ́ǹtì rárá, wọ́n bò mọ́lẹ̀. Wọ́n ti jẹ́ kí àwọn nǹkan míì nínú ayé ó gba tálẹ́ǹtì lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń lo tálẹ́ǹtì náà, wọ́n sì tún wọ́n ń lò lọ́nà òdì. Kàkà kí wọ́n kọrin ìyìn sí Ọlọ́run, wọ́n lo tálẹ́ǹtì láti lọ kọ orin ìyìn Ọlọ́run nílé ijó, àti ibi tán ti mutí, àti níbi àgbèrè, àti níbi tí ò fi ògo Ọlọ́run hàn rárá. Ẹ jẹ́ ká yẹra wa wò. Ó ṣeéṣe bí ẹni tí ò lo tálẹ́ǹtì rẹ̀ kó má wọ ìjọba ọ̀run rárá. Ọ̀pọ̀lọpọ̀ l'Ọlọ́run gbé iṣẹ́ ìyanu lé lọ́wọ́, tí wọ́n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu t'Ọlọ́run fún wọn níwọ̀nba díẹ̀, wọ́n rí pé èrò ò pọ̀, tàbí ọ̀pọ̀lọpọ̀ l'Ọlọ́run ti gbé iṣẹ́ ìránṣẹ́ gidi lé lọ́wọ́, wọ́n rí pé kò sérò nínú ìjọ, wọ́n bá lo iṣẹ́ ìránṣẹ́ wọn pẹ̀lú ìwo ẹtu, wọ́n lo tálẹ́ǹtì wọn lọ́nà òdì. Wọ́n fẹ́ kí èrò pọ̀, wọ́n dọ́gbọ́n sí. Bí Ọlọ́run ṣe fẹ́ ká lo tálẹ́ǹtì wa kọ́ lélẹ́yìn. Ó fẹ́ ká lo tálẹ́ǹtì ká lè fi jẹ èrè fún òun. Ẹni tó ń fi ìwo ẹtu lo tálẹ́ǹtì, ta ló ń jèrè fún? Ọlọ́run àbí Sátánì? Ẹlòmíì lórí ìfifúnni lásán ni. Ọlọ́run fún ní tálẹ́ǹtì láti lè fi fún yàn. Ọlọ́run fún ní tálẹ́ǹtì láti lè ran iṣẹ́ rẹ̀ lọ́wọ́. Ọlọ́run fún ní tálẹ́ǹtì láti lè gbé ìjọba Ọlọ́run gangan kalẹ̀ lórí ilẹ̀. Ó fún ní tálẹ́ǹtì láti lè ṣiṣẹ́ ìre, láti lè fi ohun ìní rẹ̀ ṣe iṣẹ́ ìre fún Ọlọ́run. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n lo tálẹ́ǹtì ẹ lọ́nà òdì, tàbí kí wọ́n má ti ẹ̀ lò ó rárá. Ẹ jẹ́ mọ̀ wípé eléyìí ló tún ṣí ojú mi sí ọ̀nà ìdájọ́ mìíràn. Nígbà tí Ọlọ́run tí onídàájọ́ bá jókòó láti dájọ́, Jésù Kristi fi ìdí eléyìí múlẹ̀ nínú Mátíù orí 15 láti ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 23, 25, 41 to 43. Ẹ máa gbọ́ ìdájọ́ kan tí àwọn kan tún máa gbà ní ọjọ́ ìdájọ́. Ẹ rí pé àwọn eléyìí náà tún wọ̀n kí tún ṣẹlẹ́ṣẹ̀, kò fi hàn wípé wọ́n pààyàn, wọ́n ṣàgbèrè, wọ́n bà tẹni jẹ́, kò sí nínú ẹ̀. Ó kà báyìí, ó ní nígbà náà ni yóò sọ fún àwọn tí ó wà ní ọwọ́ òsì pé ẹ kúrò lọ́dọ̀ mi, ẹ̀yin ẹni ègún, sínú iná àìnípẹ̀kun tí a ti tọ́jú fún èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀. Nítorí, ẹ máa gbọ́ o, nítorí tí ebi ń pa mí, ẹ̀yin kò tilẹ̀ bọ́ mi. Nítorí pé wọn ò ṣe àánú, wọ́n háwọ́ sí nǹkan ìní wọn. Ebi ń pa Ọlọ́run, wọn ò fún. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọ ló dàbí ká ní nítorí wọ́n jẹ́ ilé Ọlọ́run. Kò fẹ́ àwọn tọ́lọ́run fún ní tálẹ́ǹtì láti lò níbẹ̀ láti ran ìjọ lọ́wọ́, wọn ò ṣe. Àwọn tí Ọlọ́run fún ní tálẹ́ǹtì tó ti gbé ìṣúra rẹ̀ lọ́wọ́ láti mú iṣẹ́ rẹ̀ gbòòrò, wọn ò ṣe. Jésù sọ wípé nítorí pé ebi ń pa àwọn ọ̀fun lóúnjẹ, tó sì mọ̀ pé wọ́n ní oúnjẹ yẹn lọ́wọ́, òun ni wọ́n fi níwọ̀ ìjọba ọ̀run. Ẹ tún máa gbọ́ àwọn kejì, ó nítorí òǹgbẹ ń gbẹ mí, ẹ kò fún mi ní omi mu. Ọ̀pọ̀lọpọ̀ wa ló ní oúnjẹ tó ní omi lọ́wọ́ tá lè fún Ọlọ́run, síbẹ̀síbẹ̀ àháwọ́ wọn àfún Ọlọ́run. Ó ní ẹsẹ̀ 43, 43, mo jẹ́ àlejò, ẹ̀yin kò tilẹ̀ gbà mí sílé, mo wà ní ìhòhò,
ẹ̀yin kò fi aṣọ bò mí, mo ṣàìsàn, mo wà lọ́gbà ẹ̀wọ̀n, ẹ̀yin kò bẹ̀ mí wò. Ẹ sọ fún mi, ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀? Wọn ò pààyàn, wọn ò ṣàgbèrè, wọn ò bọ̀rìṣà, wọn ò rédè òru, wọn ò mutí para. Ní gbogbo àwọn ẹ̀kọ́ ta ti kọ́ nípa àwọn tó ń lọ sí ọ̀run àpáàdì, kò sí ohun tí wọ́n ṣe nínú rẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ohun tí Ọlọ́run fún wọn, wọn ò lò fún Ọlọ́run, ló bá tán. Òun ni Ọlọ́run fi sọ wípé wọ́n ò ní ìpín nínú iná àìnípẹ̀kun. Ẹ jẹ́ ká fi àyà wa, ká ṣílẹ̀kùn ọkàn àyà wa fún Ọlọ́run, kí Ọlọ́run lè túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ sínú ayé wa. Wípé nípa ìdájọ́ Ọlọ́run ní ọjọ́ ìdájọ́, ìyanu ṣẹlẹ̀ púpọ̀. Ọjọ́ ìdájọ́, ẹlòmíì máa wò wípé òun ti mọ́ tán, òun ti ṣe gbogbo nǹkan tó yẹ kó òun ṣe tán. Ní ọjọ́ ìdájọ́, káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere lòun máa gbọ́. Ìkan kékeré tí ò kíyèsí ń sìn nípa tálẹ́ǹtì tí Ọlọ́run fún, òun ni ò ní jẹ́ kẹ́lòmíì ò wọ̀jọba o. Mo fẹ́ bi wá lónìí, báwo ni ọjọ́ ìdájọ́ ṣe rí fún wa? Gbogbo ẹ̀ṣẹ̀ tó kù láti yàgò fún, gbogbo ìwà ipá, gbogbo ohun tí Ọlọ́run fẹ́ ká ṣe láti wọ ìjọba rẹ̀, òun láti yàgò fún. Pàápàá jùlọ, a tún gba Jésù Kristi gbọ́, léyìí tó ti fi ọ̀nà ọ̀run hàn wá, léyìí tó jẹ́ gbèdéke fún ìjọba ọ̀run láti gbàgbọ́. Ọlọ́run ti ràn wá lọ́wọ́, àti nígbàgbọ́ àti nígbàlà dání. Ṣùgbọ́n àwọn nǹkan kékeré tó ṣẹ́kù tó yẹ ká ṣe yìí, ẹ jẹ́ ká ṣe nípa tálẹ́ǹtì wa, ẹ̀bùn wa, gbogbo nǹkan tí Ọlọ́run fún wa. Torí ní ìjẹjọ a sọ̀rọ̀ nípa wípé kí ni nǹkan tí a ní tí èṣe nípa àrígbà, léyìí tó fi hàn pé gbogbo nǹkan tí Ọlọ́run fún wa pátápátá ti Ọlọ́run ni. Gbogbo nǹkan tí Ọlọ́run fún wa pátápátá ó fẹ́ ká lò fún òun ni. Nígbà tí a bá lè ṣe léyìí, mo nígbàgbọ́ wípé ìjọba ọ̀run kò ní bọ́ lọ́wọ́ wa. Ẹ jẹ́ kí a yí ara wa wò, ká sì ṣe àtúnṣe tí ó yẹ. Lónìí a ní àsìkò mìíràn, a sì ní àǹfààní mìíràn láti ṣe àtúnṣe, torí ọjọ́ ìṣirò ò tíì dé. Ọjọ́ ìṣirò òun ni ó sì kẹ́yìn sí ọjọ́ ìdájọ́, kò tíì dé, ṣùgbọ́n a lè mọ̀gbà tí ó dé, ó sì lè dé lọ́la. Ẹ jẹ́ ká ṣe àtúnṣe tó yẹ fún ìrònúpìwàdà. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ kí a gbàdúrà kan, kí a sọ fún Ọlọ́run wípé Olúwa, gbogbo tálẹ́ǹtì tẹ́ fún mi, èyí tó yẹ kí n lò tí mi ò lò, ní orúkọ Jésù, Olúwa ẹ ṣí mi lójú láti lè rí wọn. Ẹ fún mi lóore ọ̀fẹ́ láti lè lò wọ́n. Kọ́lọ́run má ṣe wá ní adórun mòótọ́. Ẹ jẹ́ ká gbàdúrà yẹn fún ara wa. Olúwa, mo gbàdúrà lónìí, ìjẹ́ tálẹ́ǹtì kan wà nínú ayé mi tó yẹ kí n lò tí mi ò mọ̀. Olúwa ẹ ṣí mi lójú láti lè mọ̀ wọ́n. Ìjẹ́ àwọn tálẹ́ǹtì kan wà tí mo mọ̀ tí mi ò lò. Olúwa ẹ fún mi lókun, Olúwa ẹ fún mi ní agbára, ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti lè lò wọ́n bí ẹ ṣe fẹ́. Ẹ jẹ́ kí n jèrè fún yín ní orúkọ Jésù. Ẹ ràn mí lọ́wọ́ láti lè jèrè fún yín, kí n lo tálẹ́ǹtì mi kí n fi jẹ èrè fún yín. Olúwa ẹ ràn mí lọ́wọ́. Ẹ gbàdúrà yín, Olúwa ẹ ràn mí lọ́wọ́, ẹ ràn mí lọ́wọ́. Adúpẹ́ tó gbẹ ti gbọ́ àdúrà wa, ògo ni fún orúkọ mímọ́ yín. Olúwa gbàdúrà, ẹ dákun ràn wá lọ́wọ́. Gbogbo tálẹ́ǹtì ta ti bò mọ́lẹ̀ tá a lò lórúkọ Jésù, ẹ ràn wá lọ́wọ́ láti lè hú wọn jáde. Ẹ jẹ́ kí tálẹ́ǹtì wa lórúkọ Jésù kó sì mú èrè wá fún yín. Okun àtagbára láti lè lo àwọn tálẹ́ǹtì wa, èyí tá a fi ní jẹ̀bi ní ọjọ́ ìdájọ́ lórúkọ Jésù. Olúwa ẹ fún wa lókun náà, ẹ fún wa ní agbára náà, a ó sì máa yìn lógo. Agbẹ́torí pé ẹ̀yin lọ́ba ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àmín. Mo kí wa kú ìfarabalẹ̀
mo sì gbàdúrà yìí pé Ọlọ́run alágbára yóò túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ sínú ayé wa síwájú àti síwájú sí i. Má bò tálẹ́ǹtì rẹ mọ́lẹ̀ nítorí ọjọ́ ìdájọ́. Gbogbo tálẹ́ǹtì Ọlọ́run fẹ́ ká fún wa ní okun láti lè lo àwọn tálẹ́ǹtì wa dáradára ní orúkọ Jésù Kristi Olúwa wa. A tún pàdé lọ́jọ́ mẹ́jọ. Tá bá ti gbọ́ ìwàásù yìí tán, ẹ jẹ́ ká fi ránṣẹ́ sí àwọn tó ń sọ èdè yìí, bóyá nípa bẹ́ẹ̀ a ó ràn nìkan lọ́wọ́. Bá ṣe ń ṣe bí Ọlọ́run ló máa bùkún fún wa. Gbogbo ohun tá bá sì ní lónìí, bí owó gbogbo tá bá fẹ́ fún Ọlọ́run, ẹ má jẹ́ kí á gbàgbé láti fi ṣọwọ́ sí Ọlọ́run, torí Ọlọ́run ni à ń ràn lọ́wọ́ fún ògo rẹ̀. Bí a ṣe ń ṣe ní orúkọ Jésù Kristi, Ọlọ́run ló bá ní tiwa náà pàdé ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Kẹ́ ní ọ̀sẹ̀ ayọ̀. Jésù Olúwa wa.